tó mo kí yín o ẹ̀yin mi bàbá mi níbikíbi tẹ́ bá ti lọ àǹfààní àti máa gbọ́ wa pé ẹ káalẹ́ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ etí tẹ́ fi ń gbọ́ wa ọ̀mà nídìí bákan náà ojú tẹ́ fi ń rí wa náà kò ní fọ́ ẹ ò ní rohun gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ààrẹ Gani Ìbà Gani èyí pọ̀ èyí tẹ́ mú kó wá yìí pọ̀ tó gbogbo ọmọ Yorùbá Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ jẹ́ kí ààrẹ díẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ pèrè lọ́wọ́ mi Ààrẹ Ọ̀nà jagunjagun ni mí ẹ má rí mi fín Ààrẹ Ọ̀nà Kakanfò akíkanjú ọkùnrin lójú ogun wèrè pé oníbi kọta máa gbámú filẹ̀ má lọ gbámú kó má lọ di iná mú àwọn ọmọ dúdú àwọn òfin mi ṣeré Ààrẹ Ọ̀nà Kakanfò èyí pọ̀ ààrẹ tuwálé o èyí tẹ́ mú fún mi pọ̀ mo rí gan mo fọ́ mo jókòó jẹ́ pẹ̀lú ìtí mo rí ẹgbẹ́ ǹjẹ́ ti gbọ́ pé kíni wípé Ààrẹ Ọ̀nà Kakanfò ti sọ̀rọ̀ ó níṣẹ́ rí àti rí ibi tí àwọn agbésùmọ̀mí bẹ́ẹ̀ ni ó wọ́n ní we've seen camps of over 30,000 wọ́n ní àwọn ti rí káàmpù ibi tí àwọn Fúlàní ibi tí àwọn Haúsá tó dẹ̀ jẹ́ pé káàmpù yẹn is 30,000 northerners àwọn Haúsá 30,000 tí wọ́n ń gbé ní Iléṣà pẹ̀lú igbó Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ ni ó tí wọ́n àṣàpamọ́ síbẹ̀ ìyẹn àwọn agbésùmọ̀mí no ẹja sòtọ́ ṣé ẹ rí pé yẹ kí bàbá iṣẹ́ ni àwọn agbésùmọ̀mí 30,000 mélòó gan ni gbogbo wọn mélòó ní polówó yọlọ́yọ̀ bí ẹ fi wá sọ pé ẹ ti rí agbésùmọ̀mí 30,000 ó pọ̀ Ààrẹ Gani ó pọ̀ ẹ rí ni ẹ sọ pé ẹ ti mú ṣé ẹ̀kọ́ lọ́ fi kámẹ́rà wò wọ́n ní ààrẹ ẹ fọ́kọ̀ ààrẹ ó dẹ̀ dùn mí gan mo jẹ́ ó dùn mí bó làárẹ̀ ṣe máa rí àwọn agbésùmọ̀mí 30,000 tí wọ́n dẹ̀ ríyàn kan mú ó máa ga o ṣé ẹ kọ́kọ́ wá délé sọ fún wa pé ẹ ti rí káàmpù wọn ní kẹ́ ẹ tó ṣẹ̀ṣẹ̀ lọ jà insult on you ìtìjú lára eléyìí ààrẹ ẹ̀yin náà gbọ́ tí bàbá sọ ṣó yẹ kó ti ẹnu bàbá jáde 30,000 agbésùmọ̀mí ẹ ò dẹ̀ rẹ́yọ̀ kan mú síta ó ní ọkọ̀ gbadé lórí yín ni o hello to be sincere Ààrẹ Gani Adams ni o ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tilẹ̀ yóò point ẹ má sọ pé tilẹ̀ Yorùbá mọ́ nítorí wípé a ò mọ̀ wọ́n láàrẹ mọ́ bẹ́ẹ̀ ni ó ti accuse àwọn miners ìyẹn tí wọ́n sá pamọ́ tí àwọn agbésùmọ̀mí tó dẹ̀ jẹ́ pé àwọn Òkè Ọya ni wọ́n ìyẹn ní ìlú Iléṣà àti Ilé-Ifẹ̀ tí wọ́n fi mining tí wọ́n fi ń bojú agbésùmọ̀mí 30,000 mining gan tí wọ́n wà gan mélòó ní gbogbo bẹ̀ Ìbà tuwálé o Yorùbá Council of Elders wọ́n ti bínú àti other stakeholders wọ́n ti issue state warning fún àwọn bokoboko àti àwọn ISWAP àti àwọn agbésùmọ̀mí tí ó ń da ilẹ̀ Yorùbá láàmú wọ́n jẹ́ kó yé wọn pé ẹ fi orí ilẹ̀ bàbá wa sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ẹ kàn dín nínú iyọ̀ bẹ́ẹ̀ ni wọ́n níṣẹ́ rí àti ṣíjú wo àwọn bokoboko báyìí àti ṣetán láti kọ ojú wọn o a dẹ̀ ti bá àwọn Ààrẹ Gani sọ ìyẹn ẹgbẹ́ OPC wípé kí wọ́n dá sí ṣẹlẹ̀ àwọn agbésùmọ̀mí tí ó ń bẹ ní Iléṣà àti Ilé-Ifẹ̀ tí wọ́n fi máìnì bojú nítorí máìnì ó ń lọ ń bẹ̀ yẹn wọ́n láwọn ti rí káàmpù níbi tí àwọn èèyàn 30,000 èyí pọ̀ nínú Iléṣà àti igbó Ilé-Ifẹ̀ wọ́n ní wọ́n ti kírètì ìlú wọ́n ti sọ́ra wọn dodidi ìlú sí gbogbo bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sí ọmọ Yorùbá kan tó ń gbé bẹ́ẹ̀
unfortunately ṣe rí gbogbo ìlú Iléṣà ni wọ́n máa ṣiṣẹ́ mining tó dẹ̀ pé àwọn boko ti take over. Ó dẹ̀ rọ àwọn boko láti sápamọ́ síbẹ̀. Ó rọ àwọn ISWAP láti sápamọ́ nítorí pé wọ́n ti dàpọ̀ mọ́ wọn. Ààrẹ ló sọ èyí di mímọ́ o. Ààrẹ yìí pọ̀. Ààrẹ díẹ̀díẹ̀ èyí tẹ́ mú ipò tẹ́ ẹ bá dé gbàgbé bàbá ààrẹ Gani Adams ẹ̀rọ ra máa mú fún wa. Tó ààrẹ tún tẹ̀síwájú o. Ó ní ṣẹ́rí ohun tó ń fa tọ́wọ́ òfin tètè tó wọn ni pé àwọn ilẹ̀ Yorùbá ó ní wọn ò fọwọ́sowọ́pọ̀. Àwọn gómìnà olóhùn ti kọ̀wé sí àwọn gómìnà pé kí wọ́n gbáradì o nítorí pé sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá a ní láti wá nǹkan ṣe sí i. Ó ní ṣùgbọ́n gbogbo wọn ipò àti àyè ní gbogbo wọn wọ́n fìyẹn lẹ̀. Ààrẹ tún wá tẹ̀síwájú. Ó ní ṣẹ́ rí láàrin ìjọba àti àwọn elétò ààbò àwọn fi ń jẹ́ kó yé yín pé ọpọlọ ṣì ń ṣiṣẹ́ nílẹ̀ Yorùbá. Ó ní ìsọ̀fà tóun ṣì wà ń bẹ́ o ẹ fìyẹn kúlẹ̀ fóun. Ó nítorí òun á ṣiṣẹ́ òun. Tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Ogun State Government wọ́n ti sọ wípé àwọn security ti rùkútù èèyàn 1000 Àmọ̀tẹ́kùn corps láti tackle insecurity. Well play, wisdom, don't leave us. Ìyẹn nìkan kọ́ tó dẹ̀ jẹ́ pé special adviser ìyẹn gómìnà Káyọ̀dé Akínmákindé ó sọ̀rọ̀ ó ní ṣẹ́ rí àní insecurity gbọ́dọ̀ dópin. Ní Èkìtì ìjọba ó ti fọwọ́ sí àwọn Àmọ̀tẹ́kùn kódà ó ti fi kún owó oṣù wọn. Ṣé ti rí i pé àwọn ìwé adó wọn para wọn bí kò wọ́n rẹ́dì láti ṣàtúnṣe. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ̀já gbọ́kàn tí àwọn èèyàn sọ. Eléyìí sọ̀rọ̀ ó ní Agbèrò versus Fúlàní oníṣẹ́ mọ̀ pé jà ẹ máa tíìkì gan. Ọ̀kan ní ipò àti some traditional rulers are the main problems. Wọ́n ní ṣe ra àwọn political class tí wọ́n máa ń claim level àti àwọn ọba ilẹ̀ Yorùbá ní ìṣòro ilẹ̀ Yorùbá tí wọ́n fún àwọn agbésùmọ̀mí láyè láti wọlé Yorùbá nítorí ojú kòkòrò owó àti ìfẹ́ ara tí wọ́n. Gbogbo ọmọ Yorùbá ẹ má sùn nítorí ogun ti dé o. Ọ̀kan tiẹ̀ ló ní ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣé ó tún ní láti máa kọ̀wé sí ìjọba mi fún ètò ààbò ilẹ̀ Yorùbá. Ṣẹ̀rí pé ó ti ń di contract. Ẹ wo ìyá mi bàbá mi don't let us go there. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yàwó èèyàn pé Yorùbá nation ni la fi sọ pé God bless Yorùbá nation ó dàbọ̀.